Ẹ dákun ẹ má bínú o. Ẹ̀yin tí ọkùnrin máa ń fẹ́ pamọ́ síta tó jẹ́ pé ẹ̀yin lẹ̀ mọ̀ ìyàwó ilé. Ìyàwó ilé ò ní mọ̀ àtẹ̀yìn àtàwọn ọmọ yín. Bó lẹ ṣe máa rórun sùn lóru? Torí òye mi. Bẹ́ẹ̀ ṣe máa rórun sùn kò yé mi o. Tí ẹ mọ ìyàwó, ẹ mọ àwọn ọmọ rẹ̀. Ṣùgbọ́n wọ́n fẹ́ ẹ̀yin pamọ́ síta. Ọkùnrin ó wá máa sọ fún yín pé òun ló mọ reason tóun ò fi connect ìwọ àtàwọn ìyálé rẹ̀ papọ̀. Ìwọ náà sì ń rí orun sùn. Bẹ́ẹ̀ ṣe máa rórun sùn kò yé mi o. Torí tí wọ́n bá wá ìkà ní ayé àti ọ̀run, number one ni. Ẹni kí nìdí tí mo fi wí bẹ́ẹ̀? Alájìkẹ́ máa ń sọ ní gbogbo ìgbà, kọ́kọ́ fi abẹ́rẹ́ gúnra rẹ̀ kó o tó fi gún ọmọlàkejì. So sì rí àwọn ọkùnrin wọn gbọ́n. Ìdí náà tó jẹ́ wípé ẹlòmíì gan nú wọn kò kí ẹ̀. Bámúbámú ni mo yó ní fi ń ṣe, kò mọ̀ pé bí ń pọ̀ ọmọ ẹnìkankan. Wọ́n selfish débi wípé they want their own happiness at any cost. Wọ́n wàá mú àwa obìnrin wà máa forí wa lura wa. Nígbà wá fẹ́ wọ síta náà ẹ̀sìn. Kò yé bí mo ṣe ń sọ̀rọ̀. Tí o sì mọ̀ yálé, ọmọ ibi tí yálé ń gbé, kọ́lọ́hun kó ṣàánú. Ẹni tí ń sọ ni téyín ò mọ̀, ń lọ̀rọ̀ rú yín. Ṣé tí nǹkan bá wá ṣe wò ó ní ìsìn, Ọlọ́run jẹ́ kẹ́mi ọkọ rẹ̀ ogún o. So ti yí ọ, lọ́ọ́ wàá kàn ọmọ lẹ́yìn. Lọ́ọ́ kàn ọmọ lẹ́yìn lọ́ọ́ lẹ́ẹ̀dé níbo lẹ́ẹ̀dé sí. Ẹ wàá máa sunkún káàkiri. Nígbà tí ẹjọ́ ń ṣe yọ̀tọ̀ mi ní ìsìn, ẹ mọ̀. And àwọn obìnrin mo fẹ́ ká mọ̀ kinní kan. Mo ṣe fídíò kan jó ní, sọ́ọ́rí bọ́n bá fẹ́ yàwó léèyàn ogun. Àwọn tí wọ́n ó tún fẹ́ léèyàn gan ọ̀ràn ni án. Kò yé báyìí ní ìsìn. Behind all your own happiness, wọ́n sì fi ọ síta tínú ẹ̀ ń dùn, tó ń gbádùn bí èèrà náà ṣúgà. Mọ̀ wípé ìyàwó kan bọ́ à ń létí frustration ayé ti fẹ́ pa. Tí ìrònú tó ti fẹ́ bá ti ẹ̀ jẹ́. Torí ọkọ ò lè máa ṣe falafel. Ó tèkì ọkùnrin tí ọpọlọ rẹ̀ bá pé. Ṣó ti yí ọ báyìí ní ìsìn. Ọkùnrin tí làákàyè rẹ̀ sì ń ṣiṣẹ́. Kó tó máa múnú rẹ̀ dùn. Kó tó máa múnú ìyálé náà dùn lé o. Ṣó ti yé. Sọ́ọ́rí bí wọ́n ṣe bínú tiẹ̀ ṣe ń dùn tó ń dunnú. Gbà wípé ìyálé rẹ̀ bóyá ń wo omi ẹkún ní fi ń ṣe gàárì ni. Gbà wípé bóyá ẹlòmíì inú wọn ń bẹ́kún sùn ń bẹ́kún jí ni. Ṣó ti yé ọ báyìí ní ìsìn. Sọ́ọ́rí ó tèkì olórí bú ọkùnrin. Believe me. Whether you accept it or not, me, I will tell you the real fact. Ó tèkì olórí ibú ọkùnrin. Kó tó sọ fún àwọn obìnrin kó tó máa fi hàn síta wípé mi ì fẹ́ kí ìwọ àtàwọn ìyálé rẹ̀ ó mọ́ra. Olórí ibú ọkùnrin ni máa ń ṣe bẹ́ẹ̀. Àwọn mi ò sọ wípé ọkùnrin tó bá fẹ́ ìfọ̀kànbalẹ̀ ni. My sister, my aunty, irọ́ ni o. Kò sí ìfọ̀kànbalẹ̀ kankan tó o fẹ́ tó fi wá jẹ́ wípé ìyálé. See, are you not bold enough to have second wife? Because I don't get it. Are you not bold enough to have third wife? Then nígbà tó mọ̀ pé o wà bold enough, why do you go for it? Ó ti máa fara da ilé tójú rẹ̀ bá rí inú ilé, ó máa mú mọ́ra. Àwọn ọkùnrin tí wọ́n yé kébù, tí wọ́n tú ọkùnrin ṣe, kò yé báyìí ní ìsìn. Wọ́n lè má lè jọ máa gbé nínú òrùlé kan o. Ṣé tí mò ń sọ ní ìṣẹ̀ṣẹ̀ ń yé yín? Ṣùgbọ́n wọ́n ò mọ̀ra wọn pé ìyálé mi ni, ìyàwó mi ni, èyí tán tún fẹ́ lé mi ni. Ṣó ti yé? Believe me, ọmọ tó níyàwó ò ní sùn ni ọ̀rọ̀ ẹ̀yin méjèèjì. Ìwọ náà ò ní fojú borun. You don't expect your senior wife to keep mute. Nígbà tí ọkọ rẹ ti ní ara nínú ilé because of you.
kò yé báyìí náà ẹ̀sìn níjọ́ tó kó lọ tí ó pẹ́ dé lálẹ́ tí ó mọ̀ wò pé ọkọ mi ò mọ̀ tí ìdí olúwa mọ̀ ṣàánú mi tẹ́ ẹ sì wà lórí bẹ́ẹ̀dì tẹ́ ẹ ń gbádùn gbogbo ẹ̀ náà lọ́lọ́ fi san papọ̀ fún yín. I do say it. Ṣé ẹ rí ọ̀pọ̀lọpọ̀ ọmọ gan tí ò sóríire ní ìsìn ẹ̀rẹ̀ béèrè lọ́wọ́ àwọn ìyá. Ìtí ìyá mi ti ṣe Ọlọ́run mọ iye ilé tí ìyá mi ti dàrú. Ọ̀rọ̀ sí fídíò sì ń bọ̀ lórí rẹ̀ tó bá yá. O expect wípé kí èèyàn kan ó máa sunkún kán fi lé ayé sú ẹnìkan just because of wípé wọ́n fẹ́ wọ síta tí ìyáálé ò sì mọbi tí iná ti ń jó. So ti yí ọ ní ìsìn kí ọ ní àlùbáríkà kò ṣeé ṣe fún ọ. Tó o bá mọ̀ tètè lọ mọ̀ ní ìsìn sórí tó o bá hùwà àdúrà tán bá ń ṣépè fún ọ àdúrà ní tiẹ̀. Yorùbá máa sọ wípé àwọn àgbà tó ṣe bí òwe ẹ̀yin àgbà wọn ò ní ogun ní sí ní mú èpè òkè ń sí ní ìjà. Ọ lè máa hùwà àdúrà kan máa ṣépè fún ọ képè ò mú àdúrà ni ó mú ọ. Sọ́ọ́rí tó o bá ń wúwọ̀ èpè kí wọ́n máa ṣàdúrà fún ọ dònídọ̀la èpè lọ̀rọ̀ rẹ ó máa já sí. Kò yí ọ báyìí náà ẹ̀sìn mọ́ síra rẹ mọ́ bayé ara rẹ jẹ́. Mọ́ mọ́ wá kọ́ mọ́ ṣe kí ni kọ́ mọ́ wá ẹni àwọn kan tí ó mọ pítì rẹ. It takes someone that has this thing. Tí number 6 yẹn ń ṣiṣẹ́ kó tó lè jókòó kó tó lè dàrò kó tó lè túrò kó tó èmi ò kí ń follow crowd ń tèmi. I will sit, I will think and I will think again before I can set my camera. Ǹjẹ́ tó bá jẹ́wọ́ ni ǹjẹ́ o lè gbà á? Ọkùnrin wa ń sọ fún ọ wípé òun ò tí ì fẹ́ káwọn ìyá ilé yín ó mọ kẹ́ẹ̀jọ mọ́ra yín. Òun sọ pé ó ní irú reason ò fowó. Number 1 ò mọ number 2. Number 2 ò mọ number 3. Meanwhile ẹ̀yin tẹ́ ẹ jẹ́ kéékèèké òun ẹ ti mọ number 1 ẹ ti mọ àwọn ọmọ rẹ̀. Ikú ti ń pani ó ní ọkùnrin mi. Òun ò sì ní mọ̀. Ọmọ ò tún mọ̀ ṣe bó ṣe wọ́n mọ̀ járètì kiri àdúgbò wọn ò ní mọ̀ pàdúgbò orogún ìyá àwọn gan làwọn ń sí lọ. Ó yẹ kí àwọn obìnrin ká máa sọ ọpọlọ wa kalẹ̀ lóòótọ́ àmọ̀ wípé ọkùnrin ló wá bá because a lot of people will be like you cannot control a man. Ọkùnrin ló mọ ibi tí ọkàn rẹ̀ fà sí. Tọkùnrin bá mọ ibi tọkàn rẹ̀ fà sí sọpọlọ tiẹ̀ wá dúdú débi wípé kó o mọ̀ ṣe investigation kó o mọ̀ jẹ́ kó ṣe necessary thing tó yẹ kó ṣe lórí ẹ̀. All is well yín o ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe ń ro oorun sùn èmi ò mọ̀ ìkànnì. I will tell you the real fact. Sọ̀rí kan mú wà tìyálé rẹ̀ gan mọ́ra kẹ́ẹ̀jọ mọ́ sọ̀rọ̀ ogun gan ó sàn bí wọ́n ṣe fi ọ pamọ́ sí kọ́nà ń lọ. Ìkànnì kò yẹ mọ́ rórun sùn lóru. Kí lẹ fi yàtọ̀ wá sí ọ̀ràn àti láwí tán rè fàdúrà jagun lé lórí kí lẹ fi yàtọ̀ kò sí náà. Ìkànnì yìí o ẹ̀yin ọkùnrin tẹ́ ẹ bá sì ń ṣerú ẹ náà ẹ ìpadà alátùbọ̀tán náà ni. Ìpadà alátùbọ̀tán ni torí ńgbà tí kan bá lọ èkejì ó lọ ìkẹta ó lọ ọjọ́ alẹ́ yín ò wá korò júdà pa lọ. All is well o alájìkẹ́rì yín ẹ bá ń like comment ẹ share ó dàbọ̀.